thank you, Lord. I thank you, Lord. I thank you, Jehovah Almighty. I thank you, Lord. I thank you, Lord. I thank you, Jehovah Almighty.
lágbára ẹ tóbi jù ẹ tó jayé pé nìkan lágbára o ẹ tóbi jù ẹ tó jayé pé nìkan ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run bàbá mẹ̀mí mímọ́ adágún gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn àṣẹ ọlọ́ba àwọn ọba gba ọpẹ́ àti ìyìn orí ọ̀fẹ́ àtàrí ẹ̀ lórí ayé wa gba ọpẹ́ àti ìyìn igbó tún ká wáyé kọ̀ọ̀kan láwọn àlàyé tí ó tún lè wà níwájú rẹ̀ ní òwúrọ̀ ní ìdájí bàbá gba ọpẹ́ àti ìyìn fún wa agbára rẹ̀ èyí tí ó fi dá wa láàrin ní gbogbo gbà èyí tó fi mú wa wà níwájú rẹ̀ ní gbogbo gbà aṣojú gba ọpẹ́ àti ìyìn fún ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó tún fi bọ́ wa ní òwúrọ̀ yìí láti mú kí ayé wa kó tún gba agbára ọ̀tun ìmísí ọgbọ́n ìmọ̀ ọ̀tun aṣojú gba ọpẹ́ àti ìyìn afẹ́rí ọba bá jẹ́ ká rí wa agbára rẹ̀ fàánú bá wa ṣe fàánú bá wa lò jẹ́ kí gbogbo gbogbo jẹ́ tirẹ̀ àgbàdo àmì orúkọ Jésù Kristu ló wà àmì orúkọ Jésù amen amen. À ń kà nínú ìwé ìrere ti Jòhánù orí 11 aka ẹsẹ̀ 45 dé 48 45 dé 48 mo bẹ̀rẹ̀ sí ní kà ọ̀rọ̀ lọ́rùn. Nítorí náà ni ọ̀pọ̀ àwọn Júù tí ó wá sọ́dọ̀ Maria tí wọ́n sì rí ohun tí Jésù ṣe wọ́n gbàgbọ́ ṣùgbọ́n àwọn ẹlòmíràn nínú wọn tọ̀ àwọn Farisí lọ wọ́n sì sọ fún wọn ohun tí Jésù ṣe. Nígbà náà ni àwọn olórí àlùfáà àti àwọn Farisí pè ìgbìmọ̀ jọ wọ́n sì wí pé kí ni àwa ṣe nítorí ọkùnrin yìí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì bí àwa bá jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ènìyàn ni yóò gbàgbọ́ àwọn ará Róòmù yóò sì wá gba ilẹ̀ àti orílẹ̀-èdè wa pẹ̀lú. Àwọn ará Róòmù wọ́n sì wá gba ilẹ̀ àti orílẹ̀-èdè wa pẹ̀lú. Amen. Tá bá wẹ̀ sí Bíbélì lẹ́yìn ìgbà tí Lásárù jí dìde tán kí lohun tó ṣẹlẹ̀. Àwọn kan tó ṣẹlẹ̀ lẹ́yìn tí Jésù Kristi jí Lásárù dìde kúrò ní ipò òkú àbí mú jáde kúrò nínú ipò òkú nínú èyí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Júù tí wọ́n gbàgbọ́ tí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn Júù tí wọ́n gba Jésù gbọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí tọ̀ Jésù Kristi lẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n jáwọ́ nínú gbogbo ìmí ni à ń bọ òrìṣà, à ń bọ igbá, à ń bọ àwo, tí wọ́n sì pa gbogbo ẹ̀ tì, tí wọ́n bẹ̀rẹ̀ sí fi inú gbẹ́kẹ̀lé wọn sínú Ọlọ́run. Ṣùgbọ́n nínú àwọn náà láti gbé rí àwọn kan tí wọ́n lọ ròyìn fún àwọn olórí ìjọ, àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn àgbààgbà ìjọ, àwọn pásítọ̀, àwọn rẹ́vẹ̀nì, àwọn díkìn lóríṣiríṣi lọ nípa iṣẹ́ ìyanu tí Jésù ṣe. Nígbà tí wọ́n ròyìn iṣẹ́ ìyanu fún àwọn pásítọ̀, àwọn rẹ́vẹ̀nì, àwọn díkìn, àwọn olóyè ìjọ, àwọn alàgbà ìjọ, gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kí ló yẹ kí wọ́n ṣe? Kárí sọ fún mi. Kí ló yẹ káwọn pásítọ̀ yẹn ṣe nígbà tí wọ́n ròyìn fún ẹ pé àwọn rí ẹnìkan ẹ̀dá ìmọ̀ sí Jésù tí gbogbo yé mọ̀ ó jí òkú dìde, kí ló yẹ kí wọ́n ṣe? Àdúrà wo? Ó yẹ kí wọ́n gbàdúrà pàtàkì. Kí ló yẹ kí wọ́n ṣe? Ó yẹ kí wọ́n yin Ọlọ́run lógo, ó yẹ kí wọ́n gbé Jésù ga, ó yẹ kí wọ́n dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún iṣẹ́ àmì tí ó ṣe. Ṣùgbọ́n kí ni tí wọ́n ṣe? Àwọn ò gbàdúrà pàtàkì kankan fún un láti mú kí ó túbọ̀ mọ tẹ̀síwájú, kó túbọ̀ ní agbára àti láti mọ tẹ̀síwájú, láti mú kí Ọlọ́run kó túbọ̀ ràn lọ́wọ́. No. Bẹ́ẹ̀ ni wọn ò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, wọn sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú. Ṣùgbọ́n ohun tí wọ́n ṣe ni wípé kí ni wọ́n pe ìpàdé ìgbìmọ̀. Ẹ wá gbọ́ tí wọ́n rí nínú ìpàdé ìgbìmọ̀ wọn. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn nínú wọn tọ̀ àwọn Farisí lọ, wọ́n sì sọ fún wọn ohun tí Jésù ṣe. Nígbà náà ni àwọn olórí àlùfáà àti àwọn Farisí pè ìgbìmọ̀ jọ, wọ́n sì wí pé
kí ni àwa ń ṣe nítorí ọkùnrin yìí ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì? Kí ni táwọn ṣe? Kí ni ìgbésẹ̀ táwọn ó gbé? Kí ni táwọn ó ṣe? Kí ni ìgbésẹ̀ táwọn ó gbé lórí ọkùnrin tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì? Kí ló dé tí wọ́n fi ń béèrè wípé kí ni táwọn ó ṣe? Ìyẹn ni wípé kí ni ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn Júù, ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n mọ̀mọ́ wá sọ̀dọ̀ wọn mọ́ láti wá mọ gbàdúrà, láti wá mọ bẹ̀bẹ̀ níwájú Ọlọ́run mọ́. Ó ti mú kọ́ pé ọ̀sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn di ọ̀sọ̀pọ̀lọpọ̀ wọn ìyẹn àwọn àlùfáà, àwọn Farisí, àwọn Sadusí, àwọn akọ̀wé. Ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ pé kí ni kò mú ọmọ rí nǹkan gbà lọ́wọ́ àwọn ènìyàn mọ́. Irú rẹ̀ náà ni àwọn pásítọ̀, àwọn wòlíì, àwọn rẹ́fẹ̀nì, àwọn agbófinró àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn ìmọ̀ọ́mù, àwọn àfáà onírọ́ èké jẹ́ pé olè ni wọ́n. Gbogbo àwọn wọ̀nyí á rí wípé kí ni wọ́n jẹ́ àwọn kan tí wọ́n fi lè rí wípé ẹnìkan dìde tó bẹ̀rẹ̀ sí ní sọ́sìn jò tó àtòdodo ọ̀rọ̀ tó sì fi ìfẹ́ Ọlọ́run àwọn ènìyàn, tó mú kí ọkàn àwọn ènìyàn kọ́ mọ wá síwájú Ọlọ́run, tó ń sọ àwọn èèyàn di àwọn tẹ́ pé sọ wọ́n lè ń bọ Ọlọ́run sọ̀rọ̀ tààràtà, wọ́n lè kó sọ̀rọ̀ lọ síwájú Ọlọ́run tààràtà. Ìyẹn pé tí ń sí àwọn èèyàn níyè láti rí dólódúgbò tí ń ṣe ìfẹ́ Ọlọ́run, lájọ kó di mímọ̀ fún wọn wípé àwọn fúnra wọn lè ké pe Ọlọ́run tọ́lọ́ ó sì gbọ́ títí wọn. Á rí i pé àwọn Farisí, àwọn pásítọ̀, àwọn wòlíì, àwọn rẹ́fẹ̀nì, àwọn dókítọ̀, àwọn pẹ́ẹ́n tí ń pè àwọn evangelist, àwọn díkìn, àwọn ìmọ̀ọ́mù, àwọn àfáà, ìtọ́jẹ́ wípé wọn kò sí nínú ìfẹ́ Ọlọ́run, wọ́n bẹ̀rẹ̀ sí lépa ẹni yẹn láti gba ẹ̀mí rẹ̀ nítorí pé kí ni, nítorí títí ẹ̀ àwọn ò ní mọ rí nǹkan gbà lọ́wọ́ àwọn ènìyàn mọ́. Àwọn tí ó yẹ kó mọ tọ̀ wọ́n wá, èyí táwọn mọ̀ gbé irọ́ lé wọn lọ́wọ́, àbí táwọn sì ṣe mọ sọ pé kí wọ́n lọ mú màálù wá, kí wọ́n lọ mú ẹyẹlé wá, kí wọ́n lọ mú adìẹ wá, kí wọ́n lọ mú òróró wá, kí wọ́n lọ mú ìrẹsì wá, wọn ò ní lè rí wọn mọ́. Amen. So kí ni àwọn kókó tá a fẹ́ ká dìbò nínú rẹ̀? Òun ni wípé kí ni àkọ́kọ́, ẹ jẹ́ ká gbà wípé kí ni kò sí ẹnìkan gẹ́gẹ́ bí òsì mọ́ tẹnumọ́ wípé ènìyàn kan ni ó tó ṣe fọkàn tán, kò sí. Ẹ wò dé bí báyìí, àwọn pásítọ̀, àwọn ni à ń pè ní àlùfáà, àwọn wòlíì, àwọn ni à ń pè ní àlùfáà nígbà yẹn, àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, àwọn ni à ń pè ní àlùfáà àti àwọn Farisí, àwọn akọ̀wé nígbà yẹn. Ẹ ká wo àwọn yẹn nígbà tí wọ́n gbọ́ pé Jésù ṣiṣẹ́ àmì, ó ṣiṣẹ́ ìyanu lọ́pọ̀lọpọ̀, dípò kí wọ́n túbọ̀ mọ gbàdúrà láì jẹ́ pé kí iṣẹ́ àmì tún ṣe nǹkan túbọ̀ mọ gbilẹ̀ sí, kọ́mọ̀sì rẹ̀ kọ́mọ̀sì so. Ẹ wo ìgbésẹ̀ tí wọ́n gbé, ẹ wo orúgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀, ìgbìmọ̀ bó ni wọ́n ṣe gbẹ ẹ̀mí rẹ̀, ìgbìmọ̀ bó làwọn ṣe dí lọ́wọ́, ìgbìmọ̀ bó ni wọ́n ṣe takò, ìgbìmọ̀ bó ni wọ́n ṣe mú wálẹ̀, ìgbìmọ̀ bó ni wọ́n ṣe sọ́jẹ́ lẹ́yà àtẹ̀rẹ́sìn, ìgbìmọ̀ bó ni wọ́n ṣe yé ọkàn àwọn ènìyàn padà láti sọ fún wọn wípé kí ni ẹni tẹ́ ń wòye o kì í ṣe agbára Ọlọ́run ló ń lò, ṣùgbọ́n agbára èṣù ló ṣe kí ni o ló ń lò. Tí agbára èṣù ni Jésù ń lò ni, kì í ṣe agbára èṣù nílò, ṣùgbọ́n àwọn ẹ̀fọ́ kó yá àwọn ènìyàn wípé agbára èṣù nílò. So fún jẹ́ yìí káwọn yìí kí wọ́n mọ̀ lọ sọ́dọ̀ rẹ̀ mọ́, nítorí pé kí ni, nítorí tí wọ́n rí gbà. So ìwọ tó fẹ́rẹ̀ láti máa tọ̀ àwọn wòlíì lọ, ìwọ tó fẹ́rẹ̀ láti máa tọ̀ bẹ́ẹ̀ tí ń pè àwọn pásítọ̀, àwọn rẹ́fẹ̀nì, àwọn oríṣiríṣi ènìyàn lọ, aláwo, oníṣègùn àti àwọn àfáà, àwọn ìmọ̀ọ́mù, ẹ jẹ́ pé tí nǹkan bí ti bá ti ṣẹlẹ̀ gbúrúrú, ilé wòlíì ya, ilé pásítọ̀ ya, ilé aríran ya, ilé ìmọ̀ọ́mù ya, ilé àfáà ya, wípé ilé kíkà báyìí ló ti kí ni òkun wọ́n yẹ̀ wò gbogbo ẹ̀ ìwọ lè gbàgbà fúnra rẹ̀ àfi gbogbo láti mọ gbogbo ẹgbẹ́ lọ sọ́dọ̀ àwọn kìíní. ẹlòmíì tiẹ̀ wá ti di àṣírí débi wípé gbogbo gbà bí ṣe ń ti lé wòlíì kan ti lé bọ́ sílé wòlíì kan, yọmọ ti lé wòlíì kan bọ́ sílé wòlíì kan, ilé aládùá kan bọ́ sílé aládùá kan, ilé oníṣègùn kan bọ́ sílé oníṣègùn kan, ilé aláwo kan bọ́ sílé aláwo kan, bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní ilé àfáà kan bọ́ sílé àfáà kan. Òun gangan fúnra rẹ̀ gan ìtì ń wá gangan Ọlọ́run ló yé, ó yé òun gangan, ó sì tún yé Ọlọ́run. Láì mọ̀ wípé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ń tọ̀ lọ, àwọn tí wọ́n fi ṣe jẹun làwọn wá, tí ọba ti dọ́dọ̀ títí wọn náà títí wọn ní wípé kí ni mú kan bá wa, mú àwò wa, mú tangaran wa, mú bàbá sásùn wa, tí wọn náà bá ti lè mú wa, àwọn náà mọ̀ sọ pé kí ni àwọn rí gbá, àwọn rí àwo. Nígbà tí wọ́n bá sì dáwò kan, tí wọ́n bá sì rí wípé àwọn orí kan gbà lọ́wọ́, àbí tí wọ́n bá béèrè kan lọ́wọ́ ìtọ́ba mú wa, àwọn kan náà wọ́n tún wá mọ fi ikú halẹ̀ mọ́ wípé kí ni ẹ̀kan báyìí ọgbọ́dọ̀ ṣe, ọgbọ́dọ̀ mú wa, tọ́ba fi lè ṣe àbí tọ́ba mú wa, ikú ni yóò sì kí ni o
yọ kàn ìyẹn kò wọ́n mọ̀ sọ fọ́tọ̀ pé yóò kù wọ́n bẹ̀rẹ̀ sí rí ìrànkú sí nígbà tó ń gẹ́gẹ́ fúnra ara rẹ̀ tó yẹ kó yanu ara rẹ̀ láti bá Ọlọ́run sọ̀rọ̀ kò lè yanu bá ara rẹ̀ bá Ọlọ́run sọ̀rọ̀ nígbà tó yẹ kó súnmọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́mọ kẹ́kọ̀ọ́ kọ́mọ sànú láti ní òye ìjìnlẹ̀ nípa ohun tí ṣe ìfẹ́ Ọlọ́run ọkọ̀ láti ṣe ọ̀nà ìdá táwọn yẹn náà tí wò fi ní sọ di jẹun ó tẹ̀ tó ẹ kíyèsí ọ̀pọ̀lọpọ̀ nígbà tí oṣù bá parí wọ́n á mọ rírọ̀ wèrè ìrẹ́ tí ò nítumọ̀ ọgbọ́dọ̀ mọ̀ sí wípé pé oṣù tó parí wọ́n sanwó lé wọ́n sanwó náà wọ́n sanwó mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbogbo bùkátà wọn ẹni tí ń tọ̀ wọ́n káàkiri òun ló kù tí wọ́n mọ̀ sí kíni tí wọ́n lọ mọ gbé bùkátà wọn lé lórí wípé ọgbọ́dọ̀ mú kan báyìí wá ẹlòmíì nígbà tó jẹ́ bá tán nílé wọ́n sọ pé ní owó yóò ti ṣe ìṣirò owó rẹ̀ sí yóò ti ṣòro ẹ̀yà ọgbọ́dọ̀ mú iye báyìí wá ká fi ṣe tutù báyìí ká fi ṣe gbá báyìí ká fi ṣàwó báyìí kí ọ̀rọ̀ rẹ kó lè bá rojútù àbí kí ọjà rẹ kó lè bá mọ́ta àbí kí bóyá ti ń pè ewu báyìí ti ń bẹ níwájú rẹ kọ́ bá sí kíni kọ́ bá sí dé bá ọ. ṣùgbọ́n tó bá jẹ́ nìkan jẹ́ pé òun gan bá fẹ́ràn Ọlọ́run tó súnmọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni á rí wípé kíni tí wọ́n bá ti gbé ìran yẹn wá òun náà yóò dá ìran yẹn padà fún ọ ní pé no èrò àlàáfíà lọ́lọ́ ní sinmi kì í ṣe èrò bí fún ìdí èyí gbogbo èrò tí ọ̀dà tí ẹ rọ́ tẹ́ gbogbo ọ̀rọ̀ bí gbogbo ọ̀rọ̀ òjì tẹ́ rí yẹn ẹ̀yin lẹ ní èmi kọ́ ni mo ṣe kí ni o kọ́ ni mo ní. sọ eléyìí à ń sọ fún wa wípé kí ni kò sí ènìyàn kan tó ṣe finú tán má sọ wípé torí wípé kí ni jẹ́jẹ́ rẹ lọ ń lọ ìwọ ọkọ lu yàn sọ fún ìdí èyí o nídà àti ṣe kíni àti mọ wọ̀ tó wò sí no o nídà àti bẹ̀rù ẹ̀dì kankan o nídà àti mọ sọ́ra fẹ́ni kankan gbọ́ mi wọ́n lọ ń lọ jẹ́jẹ́ rẹ àwọn kan ò lọ jẹ́jẹ́ wọn ìwọ tó dúró tó yẹ pé ọ̀ ń lọ jẹ́jẹ́ rẹ ìwọ ni wọ́n sọ láti pé sọ kíni ìtòfin wọn tó fi ń lọ jẹ́jẹ́ rẹ òun àfi káwọn dá ọ lóró àfi káwọn bà ayé rẹ jẹ́ àfi káwọn ní ayé rẹ lẹ́nu àfi káwọn yọ ayé rẹ lẹ́nu so bó o ṣe ń lọ jẹ́jẹ́ rẹ kò jẹ́ ìdùnnú àti ayọ̀ fún wọn so fún ìdí èyí kíyèsí ara rẹ pẹ̀lú gbogbo àwọn tó wà láyìíká rẹ wọ́n jẹ́ ọlọ́rọ̀ púpọ̀ jẹ́ pé sọ gbogbo gbà òun náà ní ọmọ ọrùn tinú rẹ fún lágbájá fún tamọ́dù tẹ́ ẹ mọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run gbọ́ àwọn àlùfáà wọ́n tún gbìmọ̀ pọ̀ láti pa Jésù Kristi àwọn pásítọ̀ là ń sọ yẹn tẹ́ bá ń gbọ́ àlùfáà à ń sọ nípa àwọn pásítọ̀ àwọn rẹ́vẹ̀nì àwọn dókítọ̀ àwọn wòlíì àwọn àfáà àwọn ìmáàmù àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run à ń tún nípa àwọn báyìí ìwọ òní tí ì ṣe kí ni òní tí ì rí kankan ọwọ́ wípé kí ni ó jèrè àpò 10 lónìí lásán ọmọ ròyìn fún gbogbo ènìyàn káàkiri òye báyìí ló ṣe kí ni ọmọ kankan wọ́n bọ̀ gba àpò 10 rẹ̀ fífi tó ní $1 ìgbà rẹ̀ àbí iṣẹ́ rẹ̀ tó ń ṣe wọ́n bọ̀ jẹun pátápátá lẹ́yìn àti ṣe kí ni ó rí pé ojoojúmọ́ ní ọmọ sí wọ́n mọ̀ gbé buhata wá sí orí rẹ̀ sọ́ra rẹ̀ ìyẹn jẹ́ báyẹn èkejì nígbà tó bá ń ṣe oore wọ́n sọ pé torí wípé àwọn kan ti ń dìtẹ̀ àbí wọ́n ti ń gbógun wọ́n ti ń yọ ayé rẹ̀ lẹ́nu àbí tó káwọn èèyàn ti fẹ́ òótọ́ ọ̀rọ̀ ó túmọ̀ sí wípé lẹ́tà àti ṣoore mọ́ ọgbọ́dọ̀ mọ ṣe ṣùgbọ́n ọgbọ́dọ̀ mọ sọ́ọ̀sì ni ọgbọ́dọ̀ mọ ṣe ṣùgbọ́n ọgbọ́dọ̀ mọ kíyèsára nígbà tó bá ṣe kí ni o tó bá ń ṣe oore ọgbọ́dọ̀ mọ kíyèsára nígbà tó bá ń rìn nínú ìfẹ́ Ọlọ́run láti jẹ́ wípé kí ọmọ bá ṣe bọ́ sọ́wọ́ àwọn ẹni bí àwọn ẹni búburú ọgbọ́dọ̀ mọ̀ wípé bó ṣe ń ṣe tó bí wọ́n ṣe mú ìpinnu láti mọ sórí àbí láti mọ ṣe nǹkan tó dáa yẹn àwọn kan sì bẹ tí wọ́n sì ń ké sí ọ tí wọ́n ń kíyèsí ọ tẹ́ pé inú wọn ò dùn nítorí wípé àwọn dáadáa tí wọ́n ń wò wípé òun ṣe o àwọn titi wọn kò dùn mọ́ wọn nú nítorí pé àwọn tó nílò wípé kí ọ̀sá ti máa jẹ́ ara wọn báwọn ṣe jẹ́ èèyàn búburú kí wọ́n náà kó jẹ́ èèyàn búburú ìyẹn jẹ́ number 1 wọn àmì ìsìnkú kí pé tó pé kó lè jẹ́ búburú èèyàn búburú báwọn ṣe jẹ́ èèyàn búburú ṣùgbọ́n nítorí pé àwọn tí òun ṣoore fún inú wọn ò dùn sí àwọn tó ń ṣoore fún àwọn adóńdò wípé kí ni kí ló tí wọ́n fi dóńdò wípé ìwọ fẹ́ máa mú àwọn nìkan inú wọn dùn tó jẹ́ pé àwọn sì ń bẹ̀rẹ̀ nígbà táwọn ò lè ṣe èyí ni pé níwọ̀n bá táwọn ò ti lè ṣe òun ọ̀tọ̀ sẹ́ẹ̀lù mìíràn láti ṣe kí ni o láti ṣe èdè tí wọ́n fi mọ gbógun ti ẹlòmíì nìyẹn wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn kan sì ń bẹ nítorí pé kí ni wọ́n fẹ́ fi àwọn kan ṣẹlẹ́yà wọ́n fẹ́ fi àwọn kan ṣẹ̀sín so ìwọ wá lọ ṣe kéde ọwá lọ rẹ nìyẹn lọ́wọ́ láti mú kí ẹ̀sìn àti ìfiniṣẹ̀lẹ́yà rẹ̀ kó mọ́ bá ṣẹlẹ̀ inú àwọn kan ó bàjẹ́ wọ́n àti torí rẹ̀ wọ́n dìde wọ́n àfi gbégbèsè láti jẹ́ wípé àwọn rí wípé àwọn gbógun tì ọ́ àwọn fàyè àwọn fara ní ọ́
tó bá ṣe gan káwọn ti ẹgbẹ̀mí rẹ̀ ìdí ni wípé kí ni ọyọ ẹni táwọn sọ pé àwọn fẹ́ bá tiẹ̀ jẹ́ ọyọ pò nínú ewu àti wàhálà táwọn jù sí. now kí wàá ní kókó pọ̀ tó ṣe pàtàkì ẹ̀ ká mọ̀ níbẹ̀ ni wípé kí ni gbogbo nǹkan tó bá ń ṣe number 1 mọ̀ rí wípé òun fi Ọlọ́run síwájú. number 2 má jẹ́ ẹni tó ń fẹ́ tó ń ṣe nǹkan ní ṣe afẹ́fẹ́ yẹn wípé èmi wọ́n gbà tí mo ti ṣe nǹkan tó táwọn èèyàn sọ nípa rẹ̀ ìwọ náà àmọ́ ṣe kí ni ọmọ bùgà ṣé bí Jésù Kristi wo tí Jésù bá ti ṣe oore kan tán ojú ẹsẹ̀ yóò kúrò níbẹ̀ yóò pòrá yọ lọ síbòmí kí nìdí ni wípé kí ni ń fi ara rẹ̀ pamọ́ kọ́mọ́ ṣe nǹkan láti pé káwọn èèyàn kọ́ mọ orun kọ́mọ́ dúró de wípé káwọn èèyàn kọ́ mọ kí òun lọ́tún lọ́sì kí wọ́n gbé òṣùbà fóun lọ́tún lọ́sì nítorí pé tìmọ̀ wípé àárín ọ̀tá ni òun wà. so ìwọ tó bá fẹ́ràn tó bá ti máa ń ṣe nǹkan tó àwọn ọmọdé lórí pé káwọn èèyàn kí wọ́n máa kí ọ lọ́tún kí wọ́n máa kí ọ lọ́sì kí wọ́n máa yìn ọ lọ́tún kí wọ́n máa yìn ọ lọ́sì òun fi ẹ̀mí ara rẹ̀ wéwu jáwọ́ nínú rẹ̀ nítorí pé kí ni ọmọ àwọn wo ló wà ní àyíká rẹ̀ ìgbà tó ń ṣoore fún èèyàn yẹn ìgbà tó ń ṣe ìrànlọ́wọ́ fẹ́lòmíràn yẹn ọmọ àwọn tí wọ́n dùn sí. so díìnì tí yóò sọ wípé sọ nígbà tí ọwọ́ ọ̀tún bá ṣe nǹkan má sì jẹ́ kí ọwọ́ òsì kọ́ mọ ohun tí ọwọ́ ọ̀tún ṣe. ìyẹn ni pé ohun gbogbo tó bá ṣe máa ń ṣe ní ọ̀nà tí ó jẹ́ wípé kí ni ìwọ àti Ọlọ́run nìkan ni wọ́n mọ̀ pé ẹ̀ ń ṣe nǹkan àwọn ènìyàn yòókù kò tí kan tó fi kàn wọ́n. èyí tí ìdájọ́ gbogbo kan tó bá ṣe máa ń ṣe láti jẹ́ pé kí ògo àti ìkó lè jẹ́ ti Ọlọ́run kì í ṣe pé kí àwọn ènìyàn kí wọ́n lè sọ nípa títóbi rẹ àbí nípa iṣẹ́ agbára rẹ àbí nípa rẹ no. a rí pé nígbà tó bá ń ṣe léyìí ó rí wípé ọmọ bọ́ nínú ewu àwọn abínú ẹni àwọn anira àwọn ayọlẹ́nu àwọn agbógunti ni. bẹ́ẹ̀ gẹ́gẹ́ mọ́gbà tí ọba ní ìtẹ̀síwájú rere nínú gbogbo tó bá ṣe má ṣe jẹ́ni tó ṣe kíni tó ń fi akọ sí àbí tó ń búgà àbí tó ń kí tó ń ṣe kíni tó ń fi ẹ̀yà alẹ̀ sí àbí tó ń fẹ́ káwọn yẹn kí wọ́n rí ohun rere tí wọ́n ṣe rí wípé kíni Ọlọ́run nìkan ṣoṣo ló ń dá gbogbo ògbó àti yẹn padà fún òun yòówù kó wù kọ́ ọmọ ṣe. nínú àwọn Yorùbá fi sọ wípé kíni bí sọ ẹni bá ta à ń dáwọ́ bò lóòótọ́ tó rẹ bá dé kò sí gbé pamọ́ ṣùgbọ́n tí wọ́n bá ní sọ ẹni bá ta à ń dáwọ́ bò yẹn táwọn Yorùbá mọ̀ sọ èmi ò fara mọ́ ṣùgbọ́n mo fara mọ́ à ń dáwọ́ bò nípa wípé kíni má ṣe jẹ́ni tí ó ń polongo ara rẹ̀. àwọn kan bẹ tí Ọlọ́run bá ṣe wọn tí Ọlọ́run bá gbé wọn àbí tó bá ṣe wọn àbí tí wọ́n bá ṣe àṣeyọrí oríire kan á rí wípé kíni wọ́n á bẹ̀rẹ̀ sí polongo ara wọn. àpẹẹrẹ ẹlòmíì nígbà tó bá kọ́lé kan yóò ṣe kíni yóò á bẹ̀rẹ̀ sí ya fọ́tò rẹ̀ káàkiri yóò mọ̀ fi hàn gbogbo ènìyàn àbí yóò mọ̀ kéde káàkiri láti jẹ́ kí gbogbo èèyàn kọ́ mọ̀ pé òun nílé. ẹlòmíì táyé pé mọ́tò ni ẹ̀rì ìgbà ilé nìkan àjẹ́ káwọn aládùúgbò gbádùn ojoojúmọ́ yọmọ sí kíni yọmọ fi mọ́tò fọ́n káàkiri àdúgbò kí wọ́n lè mọ̀ pé òun ti ní mọ́tò. ẹlòmíì yọfẹ̀lẹ̀ fi sọ pé òun fi mọ́tò rẹ̀ kọlu èèyàn gan kí wọ́n lè mọ̀ pé òun sí kíni òun náà ra ọkọ̀. gbogbo àwọn kan wọ̀nyí àwọn kan tó léwu ni. bẹ́ẹ̀ ni ẹlòmíì náà á rí wípé tó bá fẹ́ ṣe tó bá sọ̀rọ̀ fẹ́ nìkan àbí tó bá ṣe ìrànlọ́ fẹ́ nìkan ìdójú ọmọdé ni wípé kíni kí gbogbo èèyàn mọ̀ pé òun sọ̀rọ̀ fẹ́ nìkan wo òun fi ẹ̀mí ara rẹ̀ wéwu ni. tọ́lọ̀ bá ràn lọ́wọ́ láti lè ṣe àṣírí ohunkóhun kan ìtòfimọ́ polongo káàkiri àwọn kan tọ́lọ̀ ràn láti ṣe yẹn mọ̀ dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ bọ́ sínú yàrá rẹ̀ gẹ́gẹ́ bí tí Jésù sọ ó ní tilẹ̀kùn wọnú yàrá rẹ̀ lọ kó tilẹ̀kùn mọ́rí kó sì bẹ̀rẹ̀ sí kí yin bàbá rẹ̀ lọ́rùn. bó sì ní kọ́ mọ́ képe Ọlọ́run yẹn bẹ́ẹ̀ náà ni mọ́ yin bàbá rẹ̀ lọ́rùn nínú yàrá rẹ̀ ó sì rí wípé bó ṣe ń ṣeré Ọlọ́run yóò sì padà mọ́ gbé ọ̀gá sí ju bó ṣe gbé ọ̀gá lọ ó tún mọ̀ rí ìtẹ̀síwájú ju bí ó ṣe rí ìtẹ̀síwájú lọ ní tó tún dàbí rẹ̀. ẹ jẹ́ ká gbà wípé kíni má sọ wípé nígbà tó ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nígbà tó ti jẹ́ pásítọ̀ nígbà tó ti jẹ́ wòlíì nígbà tó ti jẹ́ rẹ́vẹ̀d nígbà tó ti jẹ́ dókítọ̀ nígbà tó ti jẹ́ àfà nígbà tó ti jẹ́ ìmáàmù so fún díẹ̀ yìí kò sí lára àwọn tó lè ṣe kíni tó lè dáyàn lóró àmọye kì í sọ̀rọ̀ wọn ni wọ́n pé mo mọ̀ wọn dáadáa àkókò kan bẹ ní àwọn àkókò kan tí mo wò wípé èrè yàn gbàǹkùtì láti ọmọ gbàdúrà láti jọ jẹ́ kíni láti lè dojúkọ àwọn kan tí mo ń là kọjá. àmọye pásítọ̀ tí mo lọ bá tí mo lọ ṣàlàyé ìlàkọjá mi fún wọn àmọye àwọn èèyàn tí mo pè ní àwọn àfàdúrà jagun tájọ máa ń gbàdúrà ní church ní àwọn àkókò kan tí mo lọ sọ̀rọ̀ mi fún wọn wípé mo nídìí ìrànlọ́wọ́ tí mo sì nídìí kìí ṣe tówó wọn kàn fẹ́ kájọ mọ́ gbàdúrà nítorí àwọn nǹkan tí mo ń là kọjá tó jẹ́ pé kíni àdúgbò fi ní jẹ́ pé mi nìkan ni mo ń dá ojú kọ ogun yìí. àwọn yẹn wọ́n lọ fọ̀rọ̀ mi ta yín ni wọ́n lọ fọ̀rọ̀ mi sí ẹ̀yẹ ni wọ́n pọ̀ dáadáa. àmọ́ yẹn pásítọ̀ náà táwọn náà ṣe kíni ìtàwọn òdo ni pé káwọn kan mọ̀ gbàtọ̀wọ́ mi
kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ tí wọ́n ti lọ bá wọn nǹkan tí wọ́n wà lágbárí wọn ni pé bóòdù àwọn òsì rí tọwọ́ rẹ̀ bá tí wọ́n bá ti gbà àwọn olórí kankan gbà lọ́wọ́ rẹ̀ báyìí wọn ò ní nǹkan sí pẹ̀lú ẹ̀ ọkàn ni pé ìjọ́ kejì àbí ìjọ́ kẹta báyìí wọ́n rí i pé ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n mọ̀ fi ṣe wàásù àbí ìdánilẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé kíni ẹ̀rí ẹni tó ń pèrè ní kíni ó ń yẹ ìyá ara rẹ̀ ó ń ṣe gba ó ń ṣàbò ó ń ṣe gbégbá ẹni kìí sẹ́ni kò lè dáadọ́ àgbà tí èmi sọ pé èmi ò lè dáadọ́ àgbà ni ṣùgbọ́n ká gbàdúrà papọ̀ àti kí á gbàdúrà lẹ́yọ kọ̀ọ̀kan ó ti di nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ sọ tá a bá tún gbàdúrà papọ̀ ó tún mọ́ ní agbára ju pé kéèyàn tún mọ́ dáadọ́ àgbà lọ kì í ṣe pé ọlọ́run gbàdúrà tí yẹn bá jẹ́ nìkan ṣùgbọ́n tí yẹn bá tún gbà lágbà pọ̀ ó tún mọ́ nípọn ju kéèyàn ní kó ṣe kíni kó gbà ó dàbí ẹrù tó wúwo ni tẹ́rù bá wúwo tẹ́nìkan bá gbé ẹ̀rí pé yóò wọ̀ lọ́rùn àti tètè gbé dérí yóò nira ṣùgbọ́n tí wọ́n bá pé méjì tí wọ́n bá gbé ẹrù yẹn yóò ṣe kíni o yóò fúyẹ́ ju ti kẹ́nìkan gbé lọ èyí tó fi jẹ́ wípé kíni kéèyàn ọmọ kóra jọ pọ̀ láti gbàdúrà ó ṣe pàtàkì ju pé kéèyàn sọ pé yọmọ dá gbogbo àdúrà gbà kí èsì gbogbo àdúrà nìyẹn mọ dàgbà àwọn àdúrà dàgbà ń bẹ àwọn àdúrà gbà pọ̀ ń bẹ so àwọn àdúrà pọ̀ ń bẹ tí wọ́n bá fẹ́ gbà àfi kéèyàn orí yẹn láti gbàgbà èyí tí mo fi lọ́ bá pẹ́ àwọn tí mo lè sọ mo nídìí àwọn yẹn ṣùgbọ́n ẹbí mi lè gbé láti ìgbà yẹn ta ló dá mi o gbogbo wọn yín mú ni nítorí wọn wò wípé kíni táwọn bá faralẹ̀ láti gbé sọ kájọ mọ gbàdúrà pọ̀ kíni tí ń fún wọn wọ́n ti wò wípé kí ló ní tọ́fẹ́ fún mi kò sí wọ́n ṣe kíni wọ́n dá mi nígbà tẹ́sí pé kúrò ní dípò bẹ́ẹ̀ wọ́n tún fi mí ṣe yẹ̀yẹ́ wọ́n tún fi mí ṣe àwọn ìránṣẹ́ Ọlọ́run nìyẹn so mọ̀ ń sọ lè fún akẹ́lẹ́ bá mọ̀ wípé kíni kò sẹ́nìkan lẹ́yìn Ọlọ́run tó ṣe fọkàntán kò sẹ́nìkan lẹ́yìn Jésù Kristi tó ṣe fọkàntán kò sẹ́nìkan tí yẹn lè sáàjì tí yẹn lè gbẹ́kẹ̀lé tí yẹn lè gbára lé wípé kò sí ewu kankan fún mi lẹ́yìn Ọlọ́run àti Jésù Kristi gbogbo yòókù yẹn ènìyàn ni wọ́n àwọn kọ̀ọ̀kan náà àwọn ìránṣẹ́ Ọlọ́run lẹ́ẹ̀rí tó jẹ́ pé kíni ẹ lè fọkàntán wọn pọ̀ ẹ̀mẹ́tẹ̀ kíkúrọ́ fún wọn pọ̀ péléṣe ni wọ́n ẹ wo àwọn tí wọ́n gbógun ti Jésù àwọn wo àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n wẹ̀ bẹ̀rẹ̀ láti pa so kíyèsára rẹ sọ́ra rẹ mọ̀ṣun gbogbo fún ògo àti ìyìnlógo Ọlọ́run agbára àti ẹ̀mí láti mọ̀ ṣe yìí ìtàfin ní bọ́ sọ́wọ́ àwọn ẹni àwọn ẹnikẹ́ni Ọlọ́run yóò gbowó ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ ká lọ láti lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orúkọ Jésù lẹ́mẹ̀tọ́ Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní tí mo rí gbà láti lè mọ kíyèsára láti lè mọ̀ wípé kíni ìwọ àníwọ̀ nìkan ṣoṣo lẹ́yìn tó ṣe gbẹ́kẹ̀lé àti wípé kíni àwọn abínú ẹni wọ́n pọ̀ ju àwọn afẹ́nifẹ́re lọ àdúrà ọpẹ́ dẹ̀dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo dá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣe fún àánú àti oore ọ̀fẹ́ lórí ayé mi fún ẹ̀kọ́ ibi tó tún fi kọ́ mi ní òwúrọ̀ yìí láì jẹ́ kó ti bíbọ̀ fún mi wípé àní ó ṣe pàtàkì láti kíyèsí ara nítorí pé kí ni àwọn abínú ẹni àwọn afẹ́nifẹ́ ibi wọ́n pọ̀ ju àwọn afẹ́nifẹ́ lọ ògo ló yọ orúkọ rẹ bàbá ògo ló yọ orúkọ rẹ ọmọ àjùlọ bàbá gba ọpẹ́ àti olórí ọ̀fẹ́ gba ọpẹ́ àti ìjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́ àti ní gbogbo ọ̀nà mọ́sọ wípé ṣe agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tó pọ̀ orúkọ Jésù lẹ́mẹ̀tọ́ Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún jíjẹ́rẹ́ agbára rẹ nígbà gbogbo ayé mi pàápàá jùlọ fún àǹfààní tó tún fún láti lè mọ gbóhùn rẹ láti lè gbóhùn rẹ ní òwúrọ̀ yìí láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ ní òwúrọ̀ yìí bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Ọlọ́run ayéra mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún àǹfààní dáradára tí o tún fún mi ní oore ọ̀fẹ́ àyìn láti lè wà níwájú rẹ ní ọjọ́ tòní nítorí pé wọ́n dá mi láre nípa àánú àti oore ọ̀fẹ́ rẹ òun fún mi lóore ọ̀fẹ́ láti lè wà níwájú láti lè mọ kẹ́kọ̀ọ́ níwájú rẹ láti lè mọ gbọ́ ohùn rẹ àyìn láti lè mọ gbọ́ ọ̀rọ̀ rẹ nípa gbogbo ògo orí forúkọ rẹ bàbá nítorí pé èmi náà tún níwájú rẹ ní òwúrọ̀ o tún ti bá mi sọ tuntun fún mi gbọ́ ohùn rẹ ní òwúrọ̀ àyìn láti mú kí ayé mi kó túbọ̀ pọ̀ ní agbára àti ẹ̀mí láti mi ṣe àtọ́gbà àti màṣọ rẹ láti lè pọ̀ ní ìfẹ́ rẹ ìyìn ògo láti pẹ́ ní forúkọ rẹ ọpẹ́ ìyàtọ̀gbọ́ ní forúkọ rẹ ayérayé àjùlọ bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀tọ́ Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àtìlẹ́yìn rẹ nínú ayé mi nígbà gbogbo nítorí pé tí ó bá sí àtìlẹ́yìn rẹ ni kí ni èmi lè ṣe kí lèmi bá dà kí lèmi bá jẹ́ àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀
fàtìlẹ́yìn rẹ nínú ayé mi nígbà gbogbo àní fún ìrànlọ́wọ́ rẹ láyé mi nígbà gbogbo ètò pé tí ọba ṣì rẹ ni kí lèmi bá jẹ́ kí lèmi bá dà kí lèmi lè ṣe ọpẹ́lọpẹ́ rẹ lára mi bá bọ́ mi mímọ́ mo dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ayérayé ológo jọ̀ọ́ gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àánú àti ìrọ̀fẹ́ ni mo bẹ̀rẹ̀ bá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run àánú Ọlọ́run lórí ọ̀fẹ́ bàbá bójú rẹ̀ láti orí tẹ bàbá ṣàánú fún mi ọ̀yà dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa ṣàánú fún mi dárí gbogbo orúkọ jẹ́ ẹ̀ṣẹ̀ mi jì mí àní àánú ni mo béèrè fún o orí ọ̀fẹ́ ni mo béèrè fún o láti orí tẹ bàbá ṣíjú àánú rẹ̀ wò mí dárí gbogbo àṣìṣe ẹ̀ṣẹ̀ mi jì mí dárí gbogbo orúkọ já mi jì mí gbogbo ọ̀nà yóò tún mo ti gbà sínú àṣìṣe bàbá dárí jì mí ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yà fi sọ mí di mímọ́ ẹ̀jẹ̀ Jésù àfi gbogbo orúkọ jẹ́ ẹ̀ṣẹ̀ mi nù ẹ̀jẹ̀ Jésù àfi dá mi láre ọ̀yà dárí gbogbo àṣìṣe àti ẹ̀ṣẹ̀ mi. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ èyí tí èmi ò fi ní bọ́wọ́ àwọn ẹni bí nínú gbogbo tí mo bá ń ṣe èyí tí èmi ò fi ní bọ́ sọ́wọ́ àwọn ẹni bí èyí tí àwọn akéde ohun gbogbo tí mo bá àwọn akéde tí wọ́n máa ń kéde nípa ènìyàn tí wọn ò fi ní kéde mi sọ́wọ́ fún àwọn ẹni tí wọ́n jẹ́ abínú ògo abínú rẹ ni abínú ìdàgbàsókè ni Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ èyí tí mi ò fi ní bọ́ sọ́wọ́ àwọn ẹni bí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọba ẹ̀mí mímọ́ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún ọyá gbé wọ̀ mí lódìdí àní kún mi fún ẹ̀mí mímọ́ rẹ ọyá kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún mi fún agbára rẹ èyí tí èmi ò fi ní bọ́ sọ́wọ́ àwọn ẹni bí àìnínú gbogbo tí mo bá ṣe àìnínú gbogbo gbéṣẹ́ mi Olúwa iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún o Olúwa gbé wọ̀ mí Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ èyí tí àwọn akéde ẹni àìníwò òfin ní kéde mi àìníwò mi bọ́ sọ́wọ́ àwọn ẹni bẹ̀rẹ̀ búburú ni àwọn arógbòbò kò jẹ́ àwọn abínú àṣírí ayé ni Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ bàbá àìní láti rí mọ́ṣẹ́ bọ́ sọ́wọ́ àwọn ẹni búburú ni àánú ni mo béèrè fún bàbá ní orúkọ Jésù. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè á lọ nígbà kejì Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ láti lè mọ kíyèsára ní gbogbo ìrìn àjò mi láti lè mọ ọmọ tó yẹ kí n gbéṣẹ́ sí àti tó yẹ kí n gbéṣẹ́ sí láti lè mọ ọmọ tó yẹ kí n rè sí àti tó yẹ kí n rè sí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé wá fìdí mọ̀nà tó tọ́ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún bàbá yá gbé wọ̀ mí lódìdí Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún mi fún agbára rẹ èyí tí èmi ò fi lè mọ kíyèsí ara èyí tí mo fi lè mọ kíyèsí ayé mi àti ìrìnàjò mi gbogbo àìní gbogbo ọ̀nà mi ní orúkọ Jésù kún mi fún ẹ̀mí mímọ́ rẹ èyí tí mo fi lè mọ ọmọ tó yẹ kí n rè sí àti tó yẹ kí n rè sí tí mo fi lè mọ ọmọ tó yẹ kí n gbéṣẹ́ àti tó yẹ kí n gbéṣẹ́ ṣe èyí tí mo fi lè mọ ọmọ tó yẹ kí n ṣe àti tó yẹ kí n ṣe àìní gbogbo ìrìnàjò ní gbogbo ìgbésẹ̀ mi Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá láti orí tẹ̀mí bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ láti orí tẹ̀mí bàbá kún mi fún ẹ̀mí àti agbára rẹ ayé bàbá kún mi fún ẹ̀mí àti agbára rẹ láti òkè bàbá kún mi fún ẹ̀mí àti agbára rẹ ní orúkọ Jésù. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. À ń lọ nígbà kẹta káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí èmi ò fi lè mọ rìn lójú ọ̀nà rẹ ní gbogbo ọjọ́ ayé mi èyí tí kì yóò sí agbára kan àbí gbìmọ̀ kan àbí ète kan tí ó lè mú mi kúrò nínú ìfẹ́ rẹ àbí ṣubú níwájú rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mo fi lè mọ wà ní ojú ọ̀nà rẹ nígbà gbogbo ní gbogbo ọjọ́ ayé mi èyí tí mo fi lè mọ jára agbára níwájú rẹ nígbà gbogbo ní gbogbo ọjọ́ ayé mi èyí tí kì yóò sí ìgbìmọ̀ kan àní alágbára kan àbí ohun kan àbí ète kan èyí tí yóò lè mú mi kúrò níwájú rẹ àbí mo ṣubú níwájú rẹ àìlẹ́tì lè já mi ní ìgbòdo Olúwa ọ̀yà kún mi fún ẹ̀mí àtagbára rẹ èyí ẹ̀mí àtagbára ni mo bèrè wá gbé wọ̀ mí lódìdí Olúwa kún mi fún ẹ̀mí àtagbára rẹ bàbá àìní ẹ̀mí mímọ́ àti agbára ni mo bèrè wá gbé wọ̀ mí lódìdí àìní kún mi fún ẹ̀mí àtagbára
agbára rẹ láti lè mọ borí láti mọ lékè láti lè mọ wà nínú ìfẹ́ rẹ ní ojú ọ̀nà nígbà gbogbo èyí kì yóò sí ìgbìmọ̀ àti ètí àti ìkórajọpọ̀ kan àti ibi àìsí ó lè já mímú ṣubú kò níwájú rẹ àìmímú kò lójú ọ̀nà rẹ àìmímú kò nífà mímú ṣubú kò níwájú rẹ ní orúkọ yàgò fún ẹ̀mí nígbà tí agbára rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè à ń lọ nígbà kẹrin Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí etí inú àtọjú mi fi lè ṣí láti mọ gbóhùn rẹ láti lè mọ ohun tó fẹ́ kí n ṣe àti ohun tó fẹ́ kí n ṣe tèmi fi lè mọ ṣe wọn gẹ́gẹ́ bí ìfẹ́ àti àṣẹ rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí lẹ́mí àtàgbára ni mo béèrè fún ọba gbé òwò mi lójijì àrísọmí dálágbára nínú rẹ èyí tí ó mú tí èyí tí ojú àṣojú mi fi lè ṣe àìláti lè mọ gbóhùn rẹ àìláti lè mọ ohun tí wọ́n fẹ́ kí n ṣe àti ohun tí mi ò fẹ́ kí àti òye kí n ṣe èyí tí mi fi lè mọ ṣe gbogbo gẹ́gẹ́ bí ìwọ ṣe fẹ́ àti mi fi lè mọ yàgò fún àwọn kan tí wọ́n fẹ́ kí n yà fún Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ èyí ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá ọ̀yà gbé wọ̀ mí lójijì èyí ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún ẹlẹ́dàá ọ̀yà gbé wọ̀ mí lójijì èyí ẹ̀mí àti agbára ni mo béèrè fún Ọlọ́run àtóbi jùlọ ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún mi fún agbára rẹ ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù à ń lọ nígbà karùn-ún Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí ogun ènìyàn ogun ayé ogun àwọn ẹni búburú kì yóò lè kojú débi pé wọ́n lè borí rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ogun àwọn ìka ènìyàn ogun èṣù ogun àwọn ẹni bí ogun ìka ni àní kì yóò lè kojú débi pé wọ́n lè borí rẹ̀ èyí tí ègún òran àti májẹ̀mú òran àníyànmọ́ ríṣà Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi alágbára gíga bá bọ́ ọmọ ẹ̀mí mímọ́ iná ẹ̀mí mímọ́ ìbísí àtàgbára ni mo béèrè fún yàgbé wọ̀ mí odidi èsì gbogbo tí jẹ́ ogun èṣù ogun ọ̀tá ogun àwọn ìka ènìyàn ègún àti májẹ̀mú òran gbogbo àníwọ̀n mọ oríṣà ètí wò ní lè kojú mi Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún èyí tí ó sọ mi agbára nínú rẹ̀ èyí tí gbogbo tí jẹ́ ogun èṣù ogun òkùnkùn ogun àwọn ìdíbò àwọn ènìyàn àní ogun ègún àti májẹ̀mú ìran ìdílé ènìyàn àní wọn kì yóò lè kojú ọmọ oríṣà Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún mi fún agbára rẹ agbára àti òkè wáyé ẹ̀mí àti òkè ní gbogbo agbó wọ̀ mí lójijì agbára àti òkè wáyé ẹ̀mí àti òkè kojú sí gbogbo agbó wọ̀ mí lójijì Olúwa kún mi fún ẹ̀mí àti agbára. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi à ń lọ nígbà kẹfà káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń tẹrí gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní alágbára bá gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní alágbára nínú ayé yìí ni wọ́n bá tẹ́ pé ìwọ nìkan lálágbára lẹ́yìn rẹ̀ kò sí alágbára kankan mọ́ ìwọ nìkan lọ́lọ́ lẹ́yìn rẹ̀ kò sọ́lọ́ mi kankan mọ́ àwọn oní wọn ń pera wọn ní alágbára tí wọ́n fẹ́ máa ń jẹ gàba lé mi lórí àwọn ọkùnrin alágbára tí wọ́n fẹ́ máa lo agbára wọn lé mi lórí láti máa fi dá mi lóró láti máa fi bà ayé mi jẹ́ àti láti máa fi mú jọ àjò rẹ̀ yìí ní gbogbo gbà Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí fi lè máa tẹ̀lé gbogbo wọn bá èyí tí gbogbo wọn fi lè máa jẹ́ àní ohun tí yóò wà tí wọ́n wà ní àtẹlẹsẹ̀ mi nítorí pé àti kọ́ yóò bá ti bí mi pé èmi ò tẹ ejò àti àkekèé mọ́lẹ̀ àti gbogbo àwọn ẹranko olóró kì yóò ṣe ohun kan tí wọ́n ṣe sí mi Olúwa iná ẹ̀mí mímọ́ àti agbára tó yóò fi wá sí mi ṣẹ̀dá mi tí fi máa tẹ̀lé gbogbo àwọn tí wọ́n pera wọn ní alágbára nínú ayé yìí bá tí wọ́n fẹ́ mọ dá ayé mi ló tí wọ́n fẹ́ mọ ya ayé mi tí wọ́n ya ayé mi lẹ́nu Olúwa gbé mi wọ̀ mí kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún yàgbé wọ̀ mí lódìdí èyí tó pé ìwọ ni Ọlọ́run ẹni tí ó ní ẹjọ́ jẹ́ ọjọ́ lẹ́yìn tí òṣèlú mìíràn mọ̀ ìwọ ni alágbára ìjọba lẹ́yìn kò sí alágbára kankan mọ̀ àníṣẹ́gbẹ́ orúkọ Jésù mọ́ tẹnu mọ́ o ọ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi mọ́ tẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n pera wọn ní alágbára bá àní àwọn tí wọ́n pera wọn ní alágbára nínú ayé àwọn tí wọ́n pera wọn ní aláṣẹ nínú ayé àwọn tí wọ́n pera wọn ní àní adánilóró nínú ayé
ọlọ́run ayérayé nítorí pé ìwọ nìkan ní ọlọ́run kan lágbára agbára àti ilé ẹ̀mí mímọ́ rẹ láti mọ tẹ́lẹ̀ gbogbo wọn bá olùwàgbé wọ̀ mí odidi gbogbo àwọn tí wọ́n ń pè wọn ní alágbára láti mọ yọ ayé mi lẹ́nu láti mọ ní ẹ̀mí láti mọ dá ayé mi lóró ni láti mọ pẹ́yì láti mọ gbógun ti ayé mi àti iṣẹ́ mi olùwà ilé ẹ̀mí mímọ́ àti agbára rẹ láti mọ tẹ̀lé wọn bá láti mọ kí ọ̀rọ̀ kọ́bí mi rẹ̀ gbé wọ̀ mí odidi ẹ̀yà kún fún ẹ̀mí mọ́ni tó bá yàtọ̀ pọ̀ nípa tèmi wípé kí ni èmi ọ̀tẹ̀ ìjọ àti akéèké àti gbogbo àwọn ẹ̀kọ́ olólùmọ̀lẹ̀ àníkì yóò ṣiṣẹ́ kan tí yóò ṣe fún mi olúwa ilé ẹ̀mí mímọ́ àti agbára rẹ láti mọ tẹ̀lé gbogbo àwọn tí wọ́n pè wọn ní alágbára tí wọ́n pè wọn ní aláṣẹ àti wọ́n pè wọn ní àní àfogunjà ní láti mọ fi tẹ̀lé wọn bá ètí wọn kì yóò ní pàtàkì àwọn ayé mi nítorí pé wọn nìkan lọ́wọ́ àtàlágbó olúwa kún mi fílẹ̀ mi àtàgbára rẹ kún fílẹ̀ mi àtàgbára rẹ ní orúkọ àgbà àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta à ń lọ nígbà keje káwọ́ méjèèjì sókè olúwa kún mi fún lẹ́ẹ̀mí àtàgbára rẹ èyí tí mo fi mọ ní àṣírí ayọ̀ lórí gbogbo tí ń ṣe rere mi èyí tí mo fi mọ ní ìgbéga ní gbogbo ìdáwọ́lé mi gbogbo àti inú owó tí màá ṣe níbikíbi ó kó tí mo bá wà àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ilé ẹ̀mí mímọ́ àti agbára rẹ ní gbogbo ìrìfọ́ yàgbé wọ̀m lójijì olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ èyí tí èmi ò fi mọ̀ sí àṣírí ayọ̀ èyí tí èmi ò fi mọ̀ ṣe rere àìlórí gbogbo tí ń ṣe ìrẹ́rẹ́rẹ́ mi gbogbo lórí gbogbo tí ń ṣe ìyàwó lèmi gbogbo àìlórí gbogbo tí ń ṣe òru ògbọ́ èròǹgbà rere mi gbogbo bàbá ilé ẹ̀mí mímọ́ àti agbára láti mọ̀ ṣàṣírí ayọ̀ láti mọ̀ lékè àyàtì mọ̀ borí ọ̀yàgbé wọ̀m lójijì olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ olúwa kọ́ mi fún agbára rẹ olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ ọ̀yà kún fún agbára rẹ àìtí láti mọ mú rẹ ní gbogbo àti ìmúṣẹ èyí tí gbogbo rẹ ní mi fún àti ìmúṣẹ fún mi tó fi mọ náà ṣe gbogbo àìlórí gbogbo tí ń ṣe rẹ mi lórí gbogbo tí ń ṣe ìdáwọ́lé mi lórí gbogbo tí ń ṣe iṣẹ́ mi àìlórí gbogbo tí ń ṣe tèmọ́wádá àìlórí akún fún ẹ̀mí mímọ́ ilé ẹ̀mí àtàgbẹ̀ láti mọ ṣàṣọrí ayọ̀ àti láti mọ lékè àti láti mọ kóòrè ayọ̀ àti láti mọ lọ́lọ́ agbóhùn mi dídí akún fún ẹ̀mí àtàgbẹ̀ rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run bí ilé ọjọ́ ní ṣe mọ́ nínú àánú àti orí ọ̀fẹ́ rẹ ọ̀yà gbogbo àwọn ọ̀run ṣe rere mi ọ̀run bùkún mi ọ̀run gbéga mi olúwa ṣe fún mi jẹ́ káyọ̀ bẹ̀rẹ̀ sí mọ̀ wípé ìwọ ni ọlọ́run tòótọ́ nínú ayé mi ìwọ ni ọlọ́run ẹlẹ́dọ̀ ọ̀run àtayé tó ń ṣe agbára mi àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ àní bí ilé ọjọ́ òní ṣe mọ́ tí gbogbo agbára tó fi ń jẹ́ ọlọ́run ni gbogbo ọ̀nà tó wà fi ń jẹ́ ọlọ́run ni ọ̀yá bẹ̀rẹ̀ sí ṣàṣeyọrí ìlú ayé mi àìsí gbogbo àwọn tí ń ṣe fèrèsé ọ̀run bùkún mi fún mi àìsí gbogbo àwọn tí ń ṣe ilẹ̀kùn ọ̀run gbéga ṣeré mi fún mi àìkí gbogbo ayé àìkí wọ́n bẹ̀rẹ̀ sí rí ìlú ayé mi wípé ìwọ àní ìwọ ni ọlọ́run ẹlẹ́dọ̀ọ̀run àtayé tó ń jẹ́ agbára mi tó ń jẹ́ àtìlẹ́yìn fún mi tó ń jẹ́ ìrànlọ́wọ́ fún mi ayérayé bàbá ilé mi mímọ́ àyà nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ ṣe bàbá ìdíje fún ọ̀lọ́wọ́ mi ọ̀yà àṣẹ àwọn fèrèsé ọ̀run àti àwọn fèrèsé àwọn ilẹ̀kùn gbogbo ọ̀run fún mi èyí tí yóò mú kí ayé olóbẹ̀ sí rí wípé ìwọ ni ọlọ́run tó tọ́ ìwọ ọlọ́run òdodo ẹni tẹ́ mi gbójú sí mo gbẹ́kẹ̀lé tó sì ń ṣe agbára fún mi ní orúkọ Jésù bàbá fún inú òdìdí sí àwọn fèrèsé ọ̀run fún mi àyíbílẹ̀ ọjọ́ ìsinmi àṣẹ àwọn fèrèsé ọ̀run fún mi nípa agbára àti àṣẹ rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta kí gbogbo àgbáyé lè mọ̀ wípé ìwọ ọlọ́run alààyè ìwọ ọlọ́run òtítọ́ ẹni tó dọ̀run àtayé lèmi ń képe èmi ò képe ohun ẹnikẹ́ni kan ìwọ ló sì ní gbogbo ògo ọlọ́run bí ìlọ́jọ́ ní ṣe mọ́ ọ̀yà rà àṣẹ rẹ jáde gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ pátápátá ohun gbogbo tí ìwọ ọlọ́run dá àìkú wọ́n bẹ̀ sí kóore ayọ̀ mi wá fún mi kí mo bẹ̀ sí ní àṣírí ayọ̀ lórí gbogbo tí ń ṣe rere mi àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ àníyàn tó àkókò àìtí gbogbo ayé náà ti mọ̀ wípé ìwọ ọlọ́run alààyè ẹni tó dọ̀run àtẹ̀yà àtògbò tó wà nínú rẹ̀ òun lẹni tí mo gbóyè tí mo ń képe kì í ṣe ẹlòmíràn bàbá bí ilẹ̀ ọjọ́ òní ṣe mọ̀ rán àṣẹ àti agbára rẹ jáde ohun gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ rẹ pátápátá ohun gbogbo tí ìwọ ọlọ́run àìdá pátápátá ọ̀yà kí wọ́n bẹ̀ sí kóore ayọ̀ mi wá fún mi àní rán àṣẹ àti agbára rẹ jáde ohun gbogbo tí ìwọ ọlọ́run dá pátápátá ohun gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ rẹ pátápátá àní wọ́n bẹ̀ sí kóore ayọ̀ mi wá fún mi nípa agbára àti àṣẹ rẹ ní gbogbo ọ̀nà tó bá fi ń jẹ́ ọlọ́run ni olúwa rán àṣẹ rẹ jáde bí ìrọ̀jọ́ lè ṣe mọ́ kí gbogbo ṣiṣẹ́ ọwọ́ rẹ pátápátá àní wọ́n bẹ̀ sí kóore ayọ̀ mi wá fún mi àní wọ́n bẹ̀ sí kóore mi tọ̀ mi wá fún mi nípa agbára àti àṣẹ rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ mo sá wọnú rẹ lọ
ọ̀yá sọ mí dalágbára kí n bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ ìtẹ́nikẹ́ni ò ní lè dí mi lọ́wọ́ àbí dá mi dúró àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ̀ ànímọ́ sáwọnú rẹ lọ ó sọ mí dalágbára àìlájà kò kó lọ àdìkímọ́ kí n bẹ̀rẹ̀ sí kórè ayọ̀ ẹ̀yà ní orúkọ kí n bẹ̀rẹ̀ sí kórè ayọ̀ kẹ́nikẹ́ni ọmọ lè dí mi lọ́wọ́ ńlá kí n bẹ̀rẹ̀ sí kórè ayọ̀ kẹ́nikẹ́ni ọmọ sì yọ mi lẹ́nu ayérayé bàbá àìbí ilẹ̀ ọjọ́ ní ṣe mẹ̀mí sáwọnú rẹ lọ o ayérayé ọlọ́run ọ̀gá ògo ọ̀yà àdìkẹ́ kí n bẹ̀rẹ̀ sí kórè ayọ̀ báyìí sọ mí dalágbára àdìkẹ́ mi bẹ̀rẹ̀ sí kórè ayọ̀ ẹnikẹ́ni ò tó gbọ́dọ̀ dá mi dúró àbí dí mi lọ́wọ́ àbí yọ mi lẹ́nu mọ́ ayé bẹ̀rẹ̀ sí kórè ayọ̀ bàbá ọmọ mi mímọ́ ayé bẹ̀rẹ̀ sí kórè ayọ̀ nípa agbára àti àṣẹ lórúkọ Jésù Kristi ẹ̀yà sọ mí dalágbára nínú rẹ bàbá ẹ̀yà sọ mí dalágbára nínú rẹ lẹ́rùn lẹ́dà ní orúkọ Jésù. Agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yẹ olórí aláàánú olùrànlọ́wọ́ mi ayé yín gba òmìnira látọ̀dọ̀ Ọlọ́run ayé yín gba ìsinmi ayọ̀ ògo yín bẹ̀rẹ̀ sí ní búyọ ọ̀yá mo súre sínú ayé yín ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ sí jíṣẹ́ ayọ̀ Ọlọ́run fún mi ní orúkọ Jésù Kristi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ mi gbogbo ẹ̀yin alátìlẹ́yìn láti bímọ láti ṣí oníwà gẹ́gẹ́ bí àṣà àṣẹ Ọlọ́run aláṣẹ ó àní mo súre sínú ayé yìí ọ̀run súre sínú ayé yìí ogun jíjà ayé yìí dópin o wàhálà ìdààmú dópin nínú ayé yìí ó sì ìdíwọ́ àti ìnira kankan fún yín ayé yìí bẹ̀rẹ̀ sí ní fọ̀ nínú ògo ojú tàtí ń wá lọ ayé yìí dìde kó nínú ìnira àti nínú ẹ̀yìn ìràkúrò ọ̀yá àní ẹgbà ìsinmi ayọ̀ ọ̀yá ní àsìkò lórúkọ Jésù Kristi àìdíwọ́ àti ìnira kankan kò ṣe fún yín mọ́ ẹ̀bẹ̀ sí rántí mi ṣúre ní ẹ̀bẹ̀ sì jíṣẹ́ ayọ̀ mi fún mi láti orí tẹ̀mí láti ọ̀dọ́ lọ́wọ́ ẹ̀bẹ̀ sì jíṣẹ́ ayọ̀ mi fún mi láti ṣó ní wà ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jíṣẹ́ ayọ̀ mi fún mi àti láti mọ gbé mi láti sọ bí ológo àti olókìkí náà àti ológo àti ogun náà àti oní òkè tí ò lè wálé mọ́ dáadáa ní orúkọ Jésù Kristi ọ̀yá àní ẹ̀bẹ̀ sì kẹ́mi láti mọ jíṣẹ́ ayọ̀ fún mi ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yin tẹ́ kóra yín jọ tẹ́ ń ja ayé mi lógun tẹ́ ní ẹ̀ní fi ayé mi lọ́rùn sílẹ̀ tẹ́ ní ẹ̀ní fi mí sọ̀rọ̀ láti lè jẹ́rìí sí agbára ọ̀nà àbí láti lè ní ẹ̀rí ayọ̀ ìdá alábàámọ̀ pálásẹ̀ ni ibi gbogbo yóò kó òkèlè wà láyé ẹ̀yin ti kú ẹ̀kú dànù ẹ̀yin ti wèrè ẹ̀yà wèrè dànù ẹ̀yin ti àsàn ọ̀yà ẹ̀jẹ̀ wọnú àìsàn lọ kẹjẹ ni tí wọ́n rù káàkiri láti máa wá ìwòsàn káàkiri èyí tí kò sì rírí láéláé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ìdálábà túnmọ̀ mo padà ṣẹlẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ń pẹ̀rẹ̀ ní ayọ̀ lẹ́nu agbára ayé mi gbogbo ẹ̀yin tẹ́ ń fi ogun ja ayé mi gbogbo ẹ̀yin tẹ́ ń fi ogun ja iṣẹ́ mi àti ilé àṣọ mi àti gbogbo ṣètì mi pátápátá ní orúkọ Jésù Kristi ọ̀yá ẹ̀yin tí kó ẹ̀bẹ̀rẹ̀ sí ní kú dànù báyìí ẹ̀yin tí kó ẹ̀bẹ̀rẹ̀ sí ní kú dànù báyìí ẹ̀yin tí wèrè ọ̀yá ẹ̀yà wèrè dànù láìsí àná ẹ̀yin tí wèrè ẹ̀yà wèrè dànù kẹ̀bẹ̀rẹ̀ sí ní wọ́jà lọ ẹ̀yà wèrè kẹ̀bẹ̀rẹ̀ sí ní wọ́jà lọ ọ̀yá gbogbo ẹ̀yin tí àṣàn ọ̀yá ẹ̀wọ̀nú àṣàn lọ ẹ̀wọ̀nú ìdùbúlẹ̀ àṣàn lọ kẹ́yìn tí gbogbo ẹjọ́ bẹ̀rẹ̀ sí rò káàkiri kùmí àgbáyé láti mọ wá ìwòsàn káàkiri èyí tí ẹ̀sùn ní rí láíláí níwọ̀n bá gbogbo ojú tó kò tẹ́lẹ̀ láyé ó ní orúkọ Jésù Kristi ànímọ̀ ọ̀rọ̀ ìwọ ọdún ìgbèkùn lọ ẹ̀yin tí ẹ̀wọ̀ ẹ̀kú dànù ẹ̀yin tí wèrè ẹ̀yà wèrè dànù kẹ́nu lọ àrí ẹ̀yin tí àṣà ẹ̀yà ìwọ ọdún àìsàn kó já lòdì ẹ̀jẹ̀ tí wọ́n rù káàkiri láti mọ wá ìwòsàn fún èyí tí kò ní rí àìníwọ̀n bá tí ojú tó kù tí ò láyé ẹ̀jẹ̀ òkú dànù bá yá ẹ̀kú ojú ṣe orí bẹ́ẹ̀ ṣe bá ṣe orúkọ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run agbára rẹ àṣẹ rẹ ìbísí rẹ iná ẹ̀mọ́ rẹ wà lẹ́tùsù rẹ nínú ìjókòó tó mọ̀ fa àwọn bó ṣe fa hàn lọ láti mọ̀ ìṣẹ́rẹ̀ wà ní bó ṣe ń jẹ́rìí wà láyé rẹ lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ àṣẹ rẹ agbára rẹ iná mímọ́ rẹ títóbi rẹ wà láyé rẹ ohùn rẹ àdìjókòó wọn fọ ní bó ṣe fọhùn lọ wàá tó mọ ìṣẹ́rẹ̀ agbára bó ṣe jẹ́rẹ̀ agbára nínú bó ṣe yẹ agbára lọ wàá tó mọ ìyẹn agojú bó ṣe rẹ ago nínú lọ jẹ́ kí gbogbo ojú gbogbo tí kọ́bọ̀ pé àníwọ̀ Ọlọ́run alágbára tó ń fọ̀ ní àríwá ní gbogbo gbà ọ̀yà sọ iná mímọ́ àti àṣàtàgbára kan gbé sọ́kà lọ kí gbogbo ògo yóò sì mọ̀ jẹ́ tiwọ́ Ọlọ́run aláyé àríwá tó mọ̀ darí ohun gbogbo àtọ̀run nínú ilé ìbòsí darí lọ wàá tó mọ̀ ṣàkóso ayé rẹ̀ kọ́ bó ti àkóso rẹ̀ lọ jẹ́ kí ìyòwò lákọ̀ọ́mọ̀ jẹ́ tiwọ́ Ọlọ́run aláyé títí àwọn òṣèlú àmọ́ ìgbó orúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ẹ jẹ́ ká kọ́ wa bá mi àtọ̀lọ́run mi fún mi ní ìrànwọ́ rẹ̀ kí lérò ká gbogbo ayé pátá o lọ́la òru
àti ọlọ́run mi fún mi ní ìrànwọ́ rẹ tó ga jùlọ kí lérò ká gbogbo ayé pátápátá ò lọ́lá orúkọ rẹ bàbá tó mọ ìhọmọ bàbá mi àti ọlọ́run mi ológo jùlọ fún mi ní ìrànwọ́ rẹ àtìlẹ́yìn òkè lérò ká gbogbo ayé tí kì í ti ní lójú lọ́lá orúkọ rẹ ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo padà sọ́dọ̀ rẹ gba ọpẹ́ gba ìyìn gba ọpẹ́ gba ìyìn gba ọpẹ́ gba ìyìn títí láwọn ọmọ yìnyín ọ láwọn gbọ́ orúkọ rẹ ga nítorí pé àní tàbí ṣùgbọ́n kò sí fún wa mọ́ àti àwọn tẹ̀mí àti tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá adá gbogbo padà sọ́dọ̀ pé ẹ̀rí ló kó wa tẹ̀lé kọ̀ọ̀kan mọ̀ jẹ́ gba ọpẹ́ àti ìyìn ògo ni fún orúkọ rẹ àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù oore ọ̀fẹ́ tí bàbá oore ọ̀fẹ́ tí ọmọ oore ọ̀fẹ́ tí ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó bùkún wa ó gbé wa ró ó sọ̀rọ̀ wa dayọ̀ ó sọ̀rọ̀ wa di rere láti orí tí ẹ̀mí mímọ́ wa ayé wa wọnú ògo lọ ìran rere nìkan kan bẹ́ẹ̀ sì wá sí mú ṣẹ àní àti àwa tí àwọn níbi àtàwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wà ìran rere nìkan kan bẹ́ẹ̀ sì wá sí mú ṣẹ ayé nìkan ní òótọ́ mọ́ ìkúrò àti ìdààmú mọ́ bẹ́ẹ̀ ni orí kò yé padà àti ọ̀run ṣùgbọ́n ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo pàlejò.